Hello. Ẹ kálẹ́. Ẹ kálẹ́ mà kílẹ̀ la kọjá mà. Ẹ pé tó sá. Ẹ ṣé mà. Mú mi ló ní pé kí n pè sí orí ètò yìí torí mo ní ìlàkọjá kékeré kan ní sá. À ń gbọ́ yín mà. Student ni mi ò dẹ̀ sí ìdàgbà púpọ̀ jù. Ṣùgbọ́n látìgbà tí mo ti wà nínú relationship pẹ̀lú àwọn ọkùnrin, like mi kì í wà lọ́kì. Christian dẹ̀ ni tó pastor ní dájú mi. Ìgbà tí mo wá wọ sí i, ó ní ọmọkùnrin kan tó ti pàdé sí ilé ìwé. So ọkùnrin yẹn ó wá ní láti padà jẹ́ Muslim. Gáàrin ìdẹ̀lélẹ̀ yìí ṣe ni ó ń tọ́jú mi, ó ń gbìyànjú gan. Tó jẹ́ pé ó fìfẹ́ hàn fún mi. Ìgbà tí mo wá wálé láti sùn, wọ́n á sọ fún mọ́mì mi pé èèyàn báyìí ni mo fẹ́. Wọ́n ṣàyàrí ìgbà yẹn pé mi ò lè fẹ́ o. Wípé Muslim ni wípé mo dẹ̀ mọ̀ pé pásítọ̀ mi dájú mi kankan báyìí. Tó jẹ́ ní ọmọkùnrin, òun náà dẹ̀ ní fẹ́ mi. Òní mo ṣe ní pé kí n gbé lálẹ́ yìí ta ìpè kẹgbà mi nímọ̀ràn. Màá béèrè question kan lọ́wọ́ yín, kí ni èjì yín? I'm 21, sir. Okay. Ṣé tẹ bá ti fẹ́ ṣé particular one sí ní school? 100 level, sir. Ẹ ṣẹ̀ wọ́ school ni ẹ mọ̀ dára yín láàmú náà. Kí lẹ̀ ń gbé sọpọ̀ lọ bẹ́ẹ̀ yẹn? Ẹ ṣẹ̀ wọ́ ṣe sòrò ẹ̀gbọ́n mi jàre 21 ẹ ṣẹ̀ wọ́ school ni náà. Ẹ sì máa pàdé different people yẹn ò rújú rárá tọ̀. Ṣó ti yé yín? Ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ìyẹn kọ́ ló ń kàn lọ́rọ̀ yín báyìí sìn, ẹ má wulẹ̀ sọ pé ẹ fẹ́ gba advice kankan lórí yẹn. Ẹ face the studies yín kẹ̀dẹ̀ gbìyànjú, ẹ má rí pé ẹ má lóyún kankan, ẹ rí pé ẹ parí ẹ̀kọ́ yín. Ṣó ti yé yín kẹfẹ́ tó wù yín látọkàn yín gan. Tó bá jẹ́ pé òun náà bá dẹ̀ ló wù yín láti fẹ́, tó bá dìgbà yẹn ọ̀rọ̀ máa ṣe kí ni ọ̀rọ̀ máa sọ́ra ẹ̀. Ìyẹn kọ́ ló ń kàn sìn, ṣe ti gbọ́ ọ̀nà yín ṣe jìn, ọ̀nà yín ṣe jìn. Ọ̀nà yín ṣe jìn o, kì í ṣàwàdà o, ọ̀nà yín ṣe jìn o, bó ṣe jẹ́ nìyẹn o. Ẹ ṣé, you're welcome.